Africa Content TV. Lọ́yà Davido, ọmọ bàbá olówó, Davido, ọmọ bàbá olówó, lélelélelé, lọ́yà Davido. Lọ́yà Davido, bẹ́ẹ̀ lọ́wọ́ bí ká bí tó. Kẹ́kọ̀ọ́ ló ti dá ní ìdí o. Kẹ́kọ̀ọ́ ló ti dá ní ìdí o. Kẹ́kọ̀ọ́ ló ti dá ní ìdí o. He choke. No be say dem no get, but he no choke. Like Saletra, he choke. No be say dem no get, but he choke. Who dey breathe? Súlẹ̀jọ́. Dovi. Bàbá Ìmọ̀dé. Dovi. Bàbá Ifeanyi o. Dovi. Bàbá Ìmọ̀dé, bàbá Ifeanyi o, Pasuma, Jíbọ́lá mi máa gbẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan. Ọ̀rẹ́ mi ni tipẹ́tipẹ́. Jíbọ́lá ló ní tèmi bàbá ìyàwó nìyẹn. Ajíbọ́lá yóò ló ní tèmi èèyàn pàtàkì síbẹ̀ láwùjọ tíá. Ajíbọ́lá Pasuma, bá mi gbóhùn sókè ní bárabá. Mo ti lé olúwa ọkàn ní ìbá, mo ti lé òòrùn ọkàn ní ìbàlẹ̀, mo ti lé òòrùn ọkàn ní ìbàlẹ̀. Báwọn kan bá ṣe kan mọ̀ wọ́n á tẹ̀, báwọn kan bá ṣe kan mọ̀ wọ́n á sí i. Bóyá ṣe èyí báwọn kan bá ṣe kan mọ̀ wọ́n á tẹ̀, báwọn kan bá ṣe kan mọ̀ wọ́n á tẹ̀. Ojú mi bá wà sí i, dábàá. Pàṣẹ. Àwọn ìyàwó ànábì làbàtà nílò ọjọ́ ìtànṣẹ́. Ó káre ṣe máa ní ìṣe Florida ó hàn. Ọjọ́ ayéfẹ́lẹ́ làwọn aláṣẹ 105.9 FM ayéfẹ́lẹ́. Aláṣọṣí ìwé fọ́ọ̀ nípa owó bá ṣe. Wọ́n ti lè kú kálọ̀ èèyàn tó fi gbòòrò hàn. Ọmọ bàbá olówó wọn rẹ̀ káwé tó fi gbòòrò ṣe. Omi náà rè é, olùwà Pasuma náà rè hàn. Olùwà o. Omi náà rè é, olùwà Davido náà rè hàn. Ọlọ́run o. Ọlọ́run tó ṣàánú àmì Ọlọ́run tó ṣàánú Ọlọ́run tó ṣàánú tóbi ìjọ ìlú Ọlọ́run tó ṣàánú wọ́n ṣòrí lọ́jọ́ aláṣọ ṣòrí wọ́n ṣòrí restaurant gbogbo àwọn oríkà ọmọ tọ́bí ṣòrí ṣòrí máàmì ṣòrí lamẹ́ríkà Ọlọ́run tó ṣàánú Ọlọ́run tó ṣàánú ìwé ayé mi kò tó Ọlọ́run tó ṣàánú ògo yìí olùwà kéèké ẹ má yọ ìlú rẹ sẹ́kẹ̀ẹ́ ìyọ̀kọ̀ ọ̀rọ̀.